alhamdulilayi rabbil alamin ọpẹ́ fún ọba tí ń jẹ́ Ọlọ́run kí àti ọlá Ọlọ́run kó máa bá sẹ́dùn ojú Muhammad adúpẹ́ fún Ọlọ́run fún àṣeyọrí ti Imam Al-Hafiz Foundation tí a ṣe ní Abuja ní èní Ọlọ́run kó jíká sí ọ̀pọ̀ ẹ̀ láyé tèmi náà sì jẹ́ kan nínú àwọn tí Ọlọ́run ní kí wọ́n invite láti Èkó fún díkìrì láti wá kí Ọlọ́run láti wá ṣe ẹ̀yà náà Muhammad àti èmi àti gbogbo àwọn ọmọ pátá lálàjọ mbẹ́mbí àwọn fi àsìkò yìí bẹ́ẹ̀ lọ́n pẹ́tọ̀ kọ́nà jẹ́ kí Al-Hafiz Ọlọ́run jẹ́ kó tún gbòòrò jù báyìí lọ báyìí gbogbo àwọn ènìyàn Ọlọ́run pátá àwọn náà táwọn wà ń jókòó tá bẹ́ẹ̀ Ọlọ́run má fi eléyìí sàtìmọ́ fún wa náà wọ́n kú ẹ̀mí àkọ́lọ́run kó sọ adélé láyọ̀ àdúpẹ́ lọ́wọ́ bàbá wọn oníwàásí tí wọ́n sọ̀rọ̀ Ọlọ́run fún wa tí a sì gbádùn rẹ̀ àdúpẹ́ fún wọn púpọ̀ Ọlọ́run kún jẹ́ àjọṣe eléyìí kájọṣe tó ń bọ̀ kó tún jẹ́ eléyìí lọ la hawla wala quwwata illa billah aliyyil azim. Ayna Allah ayna Allah وذل جميع الماذكنا بخبليا تحققوا ما لم يقدر بربيا وجوب فيافي في المعرف لم ترام فقد انظر الاقطاب عند الكساويا أين الله أين الله eléyìí ni gbogbo àwọn ará ni wọ́n mọ̀ mí sí kọ́lọ́n kó gbà kú lẹ́nu mi àti gbogbo àwọn ẹ̀kẹ́gbẹ́ mi náà alhamdulillah ẹ ṣé pọ̀.